olóòtú àgbà Lumee, pírẹsẹ́ńtà tó yáyì, jagunlabi tí ń para lébi ẹni para oko, ọkùnrin 7.5, idán gangan, idán. Mo tún dé bí mo ṣe máa ń dé náà nìyẹn, àrà ọ̀tun tún ni. Ẹ rántí pé mo sọ ń jọ́ sí mo ní gbígbà bá ń yí ká mọ́ bágbà yìí, báyé bá ń yí ká mọ́ báyé yí, ẹni ò bá bágbà yìí tí ò báyé yí, olúwa rẹ̀ yóò ṣe kí ni, yóò bágbà lọ ni. Kì í ṣọ̀rọ̀ òwe lásán, ọ̀rọ̀ pé lajú ẹ̀ lẹ̀ dáadáa, sí etí rẹ̀ lẹ̀ dáadáa, kò mọ̀ ní táyé ń sọ, kò mọ̀ ní táyé ń wí, kò mọ̀ bágbà lọ. Tó ọ̀rọ̀ Nàìjíríà, ìlú dáadáa, ìlú tó dùn, ìlú tó dáa ni. Àmọ́ oríṣiríṣi rògbòdìyàn ló ń fojoojúmọ́ ṣẹlẹ̀. Ká ṣàmọ́dúpẹ́ ibi táwa wà pé àwa ò sínú gọ́tà sí lábẹ́ bíríìjì. Iná tún sọ yìí, Lagos to Abuja 250k. Ngbèyàn bá kó 250k tó fi rin àárín Nàìjíríà nìkan, tí èsì pé ó fẹ́ lọ explore tàbí kó kàn fẹ́ travel pé láti bí síbẹ̀ hàn 250,000. I pledge to Nigeria, my country, to be faithful, loyal and honest. Kò mọ̀ dùn lẹ́nu wa mọ́, kò tiẹ̀ lọ pàápàá. Bó ni ó ṣe dùn nígbà tí nǹkan rí bó ṣe rí yìí. Àmọ́ ṣá o, Yorùbá bọ̀ wọ́n ní rírà ní kẹ́yìn pupa ọ̀gẹ̀dẹ̀ bí ò bá tètè rẹ́ni jẹ́. Èmi ń tèmi o, bá ṣe pé ń japa ni, màá japa. Bá ṣe pé ń dòó Nàìjíríà, ń dòó Nàìjíríà. Àmọ́ bó bá japa kúrò ní Nàìjíríà, gbìyànjú pé japa rẹ nítumọ̀ o. Ó lọ ló ń lù, ó lọ ń jìṣẹ́ jìyà ń bẹ̀. Ngbẹ̀yìngbẹ̀yìn, ó tún wá padà wálé, òun sápamọ́ káwọn èèyàn mọ́ bá mọ̀ pé bọ̀dá Tòkunbọ̀ ti dé. Bọ̀dá Tòkunbọ̀ dé wọn kẹ́rù dé. Bọ̀dá Tòkunbọ̀ dé, àwọn náà tún wá sí Nàìjíríà padà ní torí ìyà jẹ wọ́n títí ń lo èbó. Àmọ́ ń lo èbó ìkan náà, àwọn kan ń lọ bẹ̀ láàrin ọdún 5 pápápápápá wọ́n ti tó ọ̀rọ̀ ilé ayé wọn, nǹkan ti dá sí i. Èwo ni wo náwó mú ń bẹ̀? Ṣé ó mọ̀ ké lórí Instagram níbi ẹni ebi ń pa, àbí ó bọ̀ síbi táyé gangan wà tó bẹ̀ sí ní jà fún bí ó ṣe dáa fún ọ? Ọ̀dọ́ la ń gba, ẹ̀yin mo bá lọ́rọ̀, ẹ̀yin àgbà náà ń kọ́, àsìkò tí ì lọ jù. Mo ti pé 40, mo ti miss ẹ o. Ìwọ ni kó o mọ̀ pé 40 tó wà yẹn, àwọn nǹkan kan àtàwọn nǹkan kan wà based on nǹkan tó o mọ̀ tó lè fi ṣe nǹkan kankan àbí nǹkan kankan. Ibikíbi o bá wà, bóyá ń dáa fún ọ ni, bóyá kò tí ì dá tó, mọ́ sinmi, mọ́ rẹpẹ̀tì, mọ́ jókòó kalẹ̀, mọ́ bá wọn complain pé Nàìjíríà ò dáa o. Make Nigeria work for you. Jẹ́ kí Nàìjíríà ò dáa fún ọ. Ayé gbogbo wa ò dáa. Olóòtú àgbà Lumee, pírẹsẹ́ńtà tó yáyì, jagunlabi tí ń para lébi ẹni para oko, ọkùnrin 7.5, idán gangan, idán. Ẹ mọ́ gbàgbé mi o. Next video kẹ́ ẹ wò, ẹ mọ́ share rẹ̀. Ẹ jẹ́ káwọn ará lẹ́yìn mọ̀ pé ẹnìkan wà tí ń jẹ́ olóòtú àgbà tí ń sàwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe ń lọ. Bó ṣe ń lọ náà lètò pẹ̀lú mi olóòtú àgbà Lumee. Àmọ́ bẹ́ẹ̀ ni, ọ̀bẹ náà ń bẹṣu, àtẹ́lẹsẹ̀ á bẹ̀nà o. Ẹni bá ní àmọ́ bọ̀ nìkan làwọn ò ní dé bá ń lé o. Ó dìgbà.